àìgbàgbọ́ fìlà. Àìgbàgbọ́ fìlà tèmi lólúwa, òun ó sì dìde fún ìrànwọ́ mi, kí n sá máa gbàdúrà owó ṣèrànwọ́. Gbà Kristi wá lọ́dọ̀ mi, ìfòyà kò sí. Mo kí ìwọ olùgbọ́ mi, èyí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, má jẹ́ kó yà ẹ́ lẹ́nu pé ojú mi kọ́ ló ń rí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àwòrán àwọn nǹkan tí mo fi ń wọ̀n ẹ́ lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ ṣí ọ níyè nípa ọ̀nà tí òkùnkùn ń gbà tó fi ń tan ọ̀pọ̀lọpọ̀ jẹ lénìí. Mo fẹ́ ṣí ọ níyè kó lè mọ̀ wípé ohun gbogbo ní ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fẹ́ Olúwa. Mo fẹ́ ṣí ọ níyè kó lè mọ̀ wípé àlá rẹ tó ńlá ó ní ìlérí, ìgbà àti májẹ̀mú. Ó dẹ̀ ní àṣírí ìkọ̀kọ̀ tó farasin tí yóò yé ìwọ tó láàlá, ẹni tó túmọ̀ ẹ̀ fún tí yóò yé, ṣùgbọ́n tó wà láàárín ìwọ àti Ọlọ́run, tó jẹ́ pé Ọlọ́run nìkan ni ó mọ àṣírí rẹ̀. Àwòrán tí mo fi ń wò ẹ́ lọ́wọ́lọ́wọ́, ní nǹkan bí oṣù 3 sẹ́yìn, mo láàlá wípé mo wà nínú aginjù kan. Nínú aginjù yẹn, mo wá rí wípé à ń gba ti orí afárá omi kan kọjá bí ẹni tí a wà ní ìlú orílẹ̀-èdè Nàìjíríà. Mo wá rí pé ní orí afárá mi, mo wá wò wípé kí ló ń ṣẹlẹ̀? Ibi tá a wà yìí báwo ló ṣe jẹ́? Ìgbà tí mo jí, mo jókòó, mo wò kí ló ń ṣẹlẹ̀? Ṣé májẹ̀mú ìpadà sẹ́yìn ni? Àbí ó ní iṣẹ́ tí òkùnkùn ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí èmi nínú aginjù òkùnkùn? Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ kan, kò sí àlá tí mo lá tó máa ń bà mí lẹ́rù, nítorí wípé àìgbàgbọ́ bìlà tèmi ni Olúwa. Bó ṣe wù kí àlá yẹn kó ga tó, ẹ̀bùn méjì ni Ọlọ́run fún mi lórí rẹ̀ tó jẹ́ ìtumọ̀ méjì. Ìkíní ni wípé nínú àlá rẹ, rere wà ń bẹ, ibi wà ń bẹ. Mo sì máa ń jẹ́ kó dá mi lójú wípé tí n bá láàlá, rere tó bá wà nù rẹ̀, èmi á fi àdúrà gbà. Ibi tí ó bá wà ń bẹ, èmi á fi àdúrà ká sọnù. Mo jí, mo gbàdúrà, bẹ́ẹ̀ ni Ọlọ́run ti darí mi. Èmi náà wá fẹ́ ṣí ọ níyè lẹ́nìí. Gbọ́ o, bóyá ìwọ náà tiẹ̀ ti lá onírúurú àlá tó ṣókùnkùn sí ọ lójú. Ó wá ní ìgbàgbọ́ wípé àwọn kan ló lè sọ fún, àwọn ló lè sọ ìtumọ̀ rẹ̀ fún ọ. Wò jẹ́ kí n sọ fún ọ, Ọlọ́run nìkan ni ọba tó ní ìtumọ̀. Òun lọ́ba tó ní gbogbo àṣírí lọ́wọ́. Ẹni tó bá fi wọ̀n, ó fi wọ̀n fún ni. Èyí tí mo nílò láti sọ fún ọ ni wípé má bẹ̀rù. Bó o bá láàlá bó ṣe wù kó rí tó, ní ìgbàgbọ́ wípé àlá rẹ ò tóbi tó Ọlọ́run, bẹ́ẹ̀ ni kò sì tóbi ju Ọlọ́run. Ní ìgbàgbọ́ wípé ohun gbogbo ló wà ní ìkáwọ́ Ọlọ́run alágbára. Ṣùgbọ́n ó ṣe ni láàánú lẹ́nìí, ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì lẹ́nìí wọn ò ní ìgbàgbọ́ yìí. Wọ́n ti wà ní abẹ́ ìgbèkùn àlá, èyí tó mú kí wọ́n ti tún àwọn ṣẹbọṣọ òkùnkùn wòlíì lọ, èyí tí wọ́n ti fi ayé wọn sí ní ìgbèkùn, èyí tí ò jẹ́ kí wọ́n rí ìtúsílẹ̀ ní ìkòríta tó yẹ kí wọ́n ti rí ìtúsílẹ̀, nítorí pé gbólóhùn ibi tí wọ́n ti sọ sínú ayé wọn, nítorí àlá tí wọ́n lá. Gbọ́ bí èmi náà bá jẹ́ pé mò ń pe wòlíì kiri, èmi náà ti sọ pé ẹjọ́ sá mo mà lálàá o. Ìṣe mo bá ara mi ní etí omi nínú aginjù, ní orí afárá omi táwa ń labẹ̀ kọjá.
gbọ́n wọ́n lè sọ fún wípé àjẹ́ ilé bàbá àti ìyá mi ló fẹ́ dá mi padà sẹ́yìn bóun ni mo fi rí ara mi lórí afárá omi. Wọ́n lè sọ wípé àwọn ìkà kan níbẹ̀ nílé bàbá àti ìyá mi wípé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́. Wọ́n á wá ka gbogbo ẹ̀jọ́ kí n lọ mú wá, ṣùgbọ́n mo dúpẹ́ nítorí wípé tèmi ni Olúwa. Mo dúpẹ́ nítorí wípé mo mọ Ọlọ́run ní Olúwa àti Olùgbàlà. Mo dúpẹ́ nítorí pé mo mọ̀ wípé kò sí ipá àti agbára tó tó Ọlọ́run, nítorí pé àlá yẹn wá sí ìmúṣẹ. Àṣírí ìkọ̀kọ̀ tó pamọ́ fún mi nínú ìrìn àjò tó kù tí mo sì máa rìn láyé tí mi ò tí ì mọ̀ ni Ọlọ́run tó fún mi. Mo wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wípé a kó àwọn ọmọ kan wá fún ìgbọ̀nba ìgbà díẹ̀, èyí tó ń pè ní summer camp. Àwa ní láti máa kó wọn kiri gẹ́gẹ́ bí àwọn aláwọ̀ funfun wọn gbàgbọ́ nínú natural beauty tí ò sí àtọwọ́dá ènìyàn. Ìyẹn la fi wà bíbà tí mo ń fi wọ̀n ẹ́ lénìí. Jọ̀ọ́ mo ń sọ fún ọ lọ́wọ́lọ́wọ́, rí Jésù Kristi bí agbọ̀nràndù tó tọ́, rí Ọlọ́run alágbára bẹ́ẹ̀ ni tó lè fi ọ̀rọ̀ rẹ lọ̀ láyé, rí bí wòlíì àgbà tójú wòlíì tipa àti agbára ẹnikẹ́ni tí ò tó, rí bí ẹni tó lè tán gbogbo ìṣòro rẹ, rí wípé tìrẹ lolúwa. Má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn, má ṣe gbẹ́kẹ̀lé ohun tí ayé sọ. Bó o bá láàlá, dìde lọ sí orí ekún rẹ, bá Ọlọ́run sọ̀rọ̀ lórí àwọn àlá tó lá, bá Ọlọ́run sọ̀rọ̀, gbàdúrà. Mo wá àwòrán kan láti ọwọ́ bàbá wa kan ní ìlú Ìwó, wọ́n pè ní ogun fún ogun. Ohun tí mo rí nínú àwòrán tí mo wò ní wípé arákùnrin yẹn kọ̀ láti jẹ́ kí àlá ibi kó borí rẹ̀. Arákùnrin yẹn kọ̀ láti gbà kí òkùnkùn kó ṣe ìṣàkóso ayé rẹ̀. Ìgbàkúgbà tó bá ti láàlá wípé wọ́n ti ṣe ìpàdé bóyá láti fi àìsàn dá dúró àbí kí ìlépa rẹ̀ kó má yọ, lójú ẹsẹ̀ tó bá ti dìde ló ti wọnú àdúrà lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lẹ́ni ò lè gbàdúrà. Bẹ́ẹ̀ ni bá mi gbàdúrà lọ́pọ̀lọpọ̀ ń wá kiri lẹ́nì. Ẹjọ́ sà ẹjọ́ mà, báwo lẹ ṣe bá mi gbàdúrà? Màá fún yín lówó mọ́tò tẹ máa fi lọ sórí òkè. Àwọn àwẹ̀ tẹ fẹ́ gbà yẹn kí lẹ nílò jẹ́ kí n sọ fún ẹ. Wọ́n tàn ẹni, wọ́n ń bá yàn gbàdúrà. Yorùbá ní ẹnu ẹni lèèyàn fi ń kọ méje. Ẹnu rẹ fúnra rẹ ló lè fi gbàdúrà. Wá gbọ́ èrèdí kan tó lè fi gbàdúrà kádúrà rẹ ó má gbà. Wọ́n ní wípé Bíbélì jẹ́ kó yé wa wípé a kò lè wà nínú ẹ̀ṣẹ̀ kí a ní kó orí ọ̀fẹ́ máa pọ̀ sí i. Ká má rí ní Bíbélì wí. Bó o bá ti kúrò nínú ẹ̀ṣẹ̀ tó ń ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, tó mọ Ọlọ́run tó ń sìn, tó gbà gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, kò sí ní tó lè béèrè. Ó di dandan k'Ọlọ́run kó ṣe fún ọ. Jẹ́ kí n tún wá sọ kinní kan fún ẹ. Ìgbà tí àkókò ń bẹ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni o gbàdúrà ò tí ì résì, ìyẹn ò sọ pé Ọlọ́run ò gbọ́ àdúrà rẹ. Ọlọ́run gbọ́, fọkàn rẹ balẹ̀, má bẹ̀rù, dúró nínú Jésù Kristi, gbẹ́kẹ̀lé nígbà gbogbo. Gbọ́ orin tí ìwé orin CAC sọ, gbẹ́kẹ̀lé o nígbàgbọ́ bíjà náà tilẹ̀ pẹ́, ìwọ ni yóò ṣàṣẹ́gun, bàbá yóò jà fún ọ. Ṣàgbẹ́ ẹ̀kẹ́lé bókun kún tí ilẹ̀ ṣú, ṣàgbẹ́ ẹ̀kẹ́lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ́nà. Gbẹ́kẹ̀lé bí òkùnkùn ti dẹ̀ ṣú, ní ìdájú wípé ilẹ̀ fẹ́rẹ̀ mọ́nà. Má yẹsẹ̀, má jẹ́ kọ́ńtò ẹ jẹ. Dúró nínú Jésù Kristi. Kò sí àlá tí ò ní ìtumọ̀, ṣùgbọ́n ìtumọ̀ tó máa ń fún oníkálukú yàtọ̀. Ìyìn tó dẹ̀ jẹ́ níwájú Ọlọ́run ó yàtọ̀. O lè rí ara rẹ nínú aginjù. Ìyẹn ò sọ wípé
bóyá ò lè já gbangba. Èmi náà lálàá mo bá ara mi nínú aginjù pẹ̀lú àwọn ẹ̀dá èèyàn kan. Mo bá ara mi létí omi pé a wà ń bẹ̀, àwọn kan ń wẹ̀ lójú àlá yẹn. Wọ́n wá ní kí èmi wá wẹ̀, mo lé mi ò wẹ̀. Ibi tí mo dúró sí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ń wẹ̀ níbẹ̀. Mo wá rí pé ilẹ̀ tí mo dúró sí ó wá ń rì bí omi yabọ̀ láti bẹ̀. Bí mo ṣe bọ́ sápò òkè nìyẹn. Gbọ́ àlá yẹn wá sí ìmúṣẹ nínú ìrìn àjò tí a rìn. Lénìí mo rí àlá yẹn. Àkó àwọn ọmọ kan lọ sí etí omi. Wọ́n wá ní ká wẹ̀. Èmi ò mọ̀ wẹ̀ inú omi wẹ̀ o. Orí ilẹ̀ làwa ti ń rìn níbi tèmi ti wá. Èmi ò lè bọ́ nú omi. Mo wá rí pé ibi tí mo dúró sí bómi yẹn ṣe ń wá ó fẹ́ máa súnmọ́ apá ọ̀dọ̀ mi lójú ẹsẹ̀. Èmi dẹ̀ kúrò ńbẹ̀. Gbọ́ bí ò bá sí ti Ọlọ́run, bí a bá pé àwọn wòlíì kan pàlà àtàlá lélẹ̀, wọ́n máa lè sọ fún wa pé a ti wọnú májẹ̀mú ọmọ omi lọ. Wọ́n lè sọ pé àwọn agbára omi ti ń darí àkóso ayé wa. Ṣùgbọ́n nítorí pé mo gbàgbọ́ nínú Ọlọ́run, nítorí pé èmi mọ̀ pé kò sí tí Ọlọ́run ò lè ṣe, èmi gbàdúrà láti ré gbogbo ọwọ́ ibi tó wà níbẹ̀ sọnù. Èmi gbàdúrà láti mú ọwọ́ ire tó wà níbẹ̀ láti wá sí ìmúṣẹ. Ó wá sí ìmúṣẹ lénìí. Ohun tí mo ń sọ fún ẹni wípé má bẹ̀rù. Àlá tó látẹ̀rù ń bà ẹ́ yẹn, bá Ọlọ́run sọ̀rọ̀. Má pe ìyá rẹ̀, má pe bàbá rẹ̀. Ìyá àti bàbá rẹ̀ gan lálàá táwọn náà ò lè sọ fún yàn. Ọlọ́run ni kó o bá sọ̀rọ̀. Òun nìkan lálágbàwí wa. Òun nìkan ló lè ṣe ohun gbogbo tí a fẹ́. Òun nìkan ló ní gbogbo ipá àti agbára lọ́wọ́. Lẹ́yìn rẹ̀ kò sẹ́ni tó tún lè pè. Nítorí wípé òun ni Ọlọ́run, kò yí padà. Bí ọ̀run àti ayé tilẹ̀ kọjá, ó ní díẹ̀ nínú ọ̀rọ̀ mi kì yóò lọ láìṣẹ. Ìyẹn ni wípé bí Olúwa bá sọ̀rọ̀, ó sọ nìyẹn. Ó ti sọ pé òun wà nípa tiwa. Kí ló dé tí ẹ̀rù fi ń bà ẹ́? Kì í lọ bá ọ lẹ́rù mo wí. Ẹ̀rù kò sínú ọkàn mi torí Jèhófà ń bẹ láàyè. Ẹ̀rù kò sínú ọkàn mi. Sáré gbàdúrà méjì lábẹ́ ìgbèkùn àlá èyí tí ò yé mi ṣùgbọ́n tó yé ìwọ Ọlọ́run. Èyí tó tà mí fún àwọn ṣàbọ̀ṣọ̀ òkùnkùn wòlíì. Èyí tí wọ́n sì sọ mí di èjẹ. Èyí tí wọ́n fi gbólóhùn ẹnu dè mí sí tí yóò jẹ́ ká yé mi ó ní ìtumọ̀. Lónìí ọwọ́ agbára tó mú Ísírẹ́lì jáde ní aginjù ó yá tú mi sílẹ̀ ní abẹ́ wọn lórúkọ Jésù Kristi. Nínú aginjù ìrandíran èyí tí wọ́n fi máa jẹ̀mú àlájò mi sí. Nínú aginjù ìrandíran èyí tí wọ́n fi gbólóhùn ẹnu ọ̀nà wòlíì jù mí sí nípasẹ̀ àlá tó láti òye ọ. Èyí tó wá ń fogun jẹ ògo àti ìṣeré inú ayé rẹ. Èyí tó wá mú ọ ṣe làálàá bẹ́ni pé ò tiẹ̀ mọ̀ ọ́ ṣe láyé. Èyí tó fi ayé rẹ sí ní ìgbèkùn àìsàn. Lénìí ọwọ́ agbára èyí tó mú Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú ó yá kó gbé ọ jáde níbẹ̀ lórúkọ Jésù Kristi. Gbọ́ ìwọ olùgbọ́ mi, mo tún jáde gẹ́gẹ́ bí pàtí ìríjú tó rí àánú gbà. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ wípé lábẹ́ àwọn ṣàbọ̀ṣọ̀ òkùnkùn ká wòlíì, lábẹ́ àwọn aláàfáà ìkà, lábẹ́ àwọn aláwọ̀ ìkà, èyí tó ti fi ọ̀rọ̀ rẹ lọ, èyí tó fi àlá rẹ lọ, èyí tó wá fogun jà, èyí tó wá mú kí ìṣẹ̀lẹ̀ bí kó máa ṣẹlẹ̀, èyí tó wá mú kó ń tó rò tó máa fẹ́ máa bọ ohun tí Ọlọ́run ṣètò fún ayé rẹ láti máa bàjẹ́. Mo sọ nínú ọwọ́ agbára ìjọ̀dá àgùntàn lénìí bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè. Ọwọ́ agbára èyí tó bá Ísírẹ́lì rìn ní aginjù tí bàtà àwọn òjá tí aṣọ wọn ò sì gbó lénìí ó yá kó gbé ọ jáde lábẹ́ májẹ̀mú yẹn ní orúkọ Jésù Kristi. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè, ohun gbogbo tó farasin nínú ìrìn àjò rẹ láyé tí ò yí ọ, nínú àwọn ìrìn àjò tó kù tó fẹ́ rìn tó mọ̀, tí ẹ̀mí mímọ́ Ọlọ́run fún ọ lójú oorun ṣùgbọ́n tẹ́ ẹ̀rù bà ẹ́ tó mọ̀ bó ṣe fẹ́ ṣe, èyí tó wá mú kó fi ọ̀rẹ́ rẹ lọ àwọn alágbára tó wá mú kó máa fogun jà ọ́. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ bẹ láàyè, gbogbo ogun tó fi ń jà èyí tó lè mú kí ìrìn àjò yẹn kó mẹ́hẹ, èyí tí ò ní fi àyè gbẹ́ ìrìn àjò ìṣerere yẹn nínú ayé rẹ, bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ láàyè lénìí àti ìwọ àti ogun àti gbàdégbà lénìí ẹ̀mí mímọ́ Ọlọ́run ó yá kó pín yín níyà bẹ́ẹ̀. Ògo Ọlọ́run kó farahàn, kó a ó kéde ìṣerere rẹ, ìyanu á ṣẹlẹ̀, wàá rí ọwọ́ Ọlọ́run fún ìyanu. Bẹ́ẹ̀ l'Olúwa wí, Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ mi ni ìránṣẹ́bìnrin Deborah Rasheed
ti ìjọ CAC Mount of Breakthrough nọ́mbà àgbéká mi ni 647-303-7468 àlàáfíà Ọlọ́run Olódùmarè kó máa bá ọ gbé àmín.